Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment and share this program. And you know me, so for me, mo ba share video àti Laide Bakare ba mi. Báwo ni adúrú nǹkan tó máa pọ̀ tó yẹn ṣẹlẹ̀ lórí social media? Mo ṣáà ń gbọ́ pé èèyàn kan sọ pé wọ́n ń gbé wọn sáré lórí TikTok. Èmi tẹ̀rù kọ́ lọ fẹnu kan bẹ́ẹ̀ ni mi mọ̀ pé ó pọ̀ ńlẹ̀ ó láwọn wá ní ganu sí a máa ganu sí eléyìí o eléyìí ti pọ̀ ju nǹkan tá à ní ganu sí. Àǹtí Laide versus the Shagala girls. Àǹtí Laide versus the Shagala people. Eléyìí ti kéré ju nǹkan tá à ní a gbọ́dọ̀ ganu sí eléyìí. Iná ọmọ ó yẹ ká ganu sí náà tá a bá ganu sí gan Ọlọ́run gan máa bínú. Àǹtí Laide, please get a chair. Get a chair and sit down and listen good. Let me start with this. Ṣé rí àwọn ọmọ tó lọ ń ṣe omodo ní àràbó yẹn kì í ṣe ìdùnnú wọn o. Àǹtí Laide, jẹ́ n kọ́kọ́ fún ẹ ní ọ̀rọ̀ ni mo tó kọ́kọ́ fún ẹ yẹn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ is just mo kàn máa buttress point ni. Àwọn ọmọ tó lọ ń ṣe omodo ní àràbó yẹn kì í ṣe ìdùnnú wọn o. And number two, Nigerians nìkan kọ́ ló ń ṣe omodo ní àràbó. Bóyá ò tí ì lọ bẹ̀ ni kó lọ rí. Nigerians nìkan kọ́ ló ń ṣe Shagala níbẹ̀. Ethiopians wà ńbẹ̀, Philippines wà ńbẹ̀. Wọ́n tẹ̀ ti pọ̀ jù, Uganda wà ńbẹ̀, gbogbo Kenya wà ńbẹ̀. Wọ́n ti pọ̀ jù tó ń ṣe omodo. Ẹni iṣẹ́ tí wọn ò lè ṣe ní Nàìjíríà tẹ́ wà. Ibi tẹ́ ti ń ṣe fídíò yẹn, ṣé Nàìjíríà nìyẹn ni Àǹtí Laide? Ẹ jẹ́ sọ kíní kan fún yín. Gbogbo wọn ló fẹ́ lọ sí Amẹ́ríkà. Ọmọ tí yín Amẹ́ríkà ló wà. Èèyàn mélòó lẹ ti ràn lọ́wọ́ láti gbé lọ sí Amẹ́ríkà? I'm just asking. Tó bá yẹ pé bẹ ṣe ń pick wọn lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn tẹ́ mú wọn lọ sí Amẹ́ríkà. A gbọ́. Ẹni kó má ṣọmọ ọ̀dọ̀ ní Arab country wípé wọ́n tutọ́ sí wọn lára. Èèyàn mélòó náà nù Nàìjíríà yẹn lẹ ti mú lọ sí Amẹ́ríkà? This is a fair question, you know. It's even right there. Ẹ fẹ́ kàn lọ sí Arab. Ẹni yẹn iṣẹ́ tó wọ́n lè ṣe Nàìjíríà. Àǹtí Laide, èló ni ẹ máa ń san fún ọmọ ọ̀dọ̀ Nàìjíríà? Pátápátá 25,000. I don't know. I'm just saying. Èló ni Arab máa ń san fún wọn? Wọ́n á jẹun ọ̀fẹ́, wọ́n á wọṣọ ọ̀fẹ́, wọ́n á gbélé ọ̀fẹ́, wọ́n á dẹ̀ tún rí owó send padà lọ sílé. But ẹ̀yin understand kinní kan wípé àwọn ọmọ yìí kì í ṣe kó dùn mọ́ wọn nú situation tí ilé ayé sọ wọ́n sí ni. Instead of criticizing them, why don't you say, okay o, ẹ̀yin ọmọ tẹ́ wà ní Arab country mo mọ̀ pé nǹkan lé o, ó yẹ ẹ send account yín o, màá fòye báyìí màá máa fi sínú account yín o randomly o, ẹ̀yin ò ṣe sọ bẹ́ẹ̀. Ọmọ wo ló wù kó bí kó wá dìde kó sọ pé ọmọ ọ̀dọ̀ both in Nigeria and outside Nigeria kó sọ pé ọmọ ọ̀dọ̀ ló ń wù ú ṣe. Ìṣẹ́ ló ń sún ọmọ dé. Ṣé mọ̀ àwọn òbí ló yẹ kó ṣiṣẹ́ kọ́mọ tó dé. Ìgbà tó ọmọ dẹ̀ ti dé tí ò sí nǹkan kan gbogbo akọ́la máa lówó. Let's understand that fact. Naija dá iṣẹ́ ọmọ ọ̀dọ̀ dùn ó pé ẹ ṣe mú ọmọ yín tó wà ní òyìnbó kó wá ṣe ọmọ ọ̀dọ̀ Nàìjíríà. Ọmọ yín tó wà ní òyìnbó ṣé 13 nǹkan ni tẹ̀sán pé ó ti ń ra mọ́tò? Àǹtí Laide, ẹ jẹ́ understand pé ìkáwá ẹ̀ kò dọ́gba. I mean, for a celebrity, nǹkan tó tẹ̀ máa ń yà mí lẹ́nu lọ́rọ̀ ẹ̀yin celebrity nìyẹn. Kì í ṣe gbogbo yín o. A rí lára àwọn yín tó jẹ́ pé wọ́n help masses, wọ́n help kíní. Ká tó wí ká tó fún ọ̀sìn báyìí lọ́jọ́ iwájú báyìí wọ́n á tún gbẹ̀yìn náà wá pé kẹ́ wá tọrọ owó. Ọlọ́run ní jẹ́ o, mo kàn ń sọ ni o. You are a special advisor to the governor. What have you done with that position? Káṣọ sọ́run kan kú makeup àti filter kẹ́ lọ sí party. How have you helped? Ṣé mo pé ibi tẹ́ ẹ délé ni ó wọ Ọlọ́run ọba ni. Kì í ṣe pé fíìmù náà lẹ mọ̀ heart bẹ́yẹn. There are better people than you. Àwọn gangan wà gan tán ti discover. Do you think you are the best artist?
is by God's choices. Wọ́n ní ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Ó wù ní lẹ́ máa fi débi tẹ́ ẹ dé, àìjẹ́bẹ̀ Shagala lẹ́yìn náà wà máa ṣe lénìí. Ibi tẹ́ ẹ dé gan pẹ̀lú talent ẹ̀ ní tẹ́ sọ pé ẹ ní níṣẹ́ movie. Mo ní movie ò le tó bá ti lè cram script bíi memory verse, kò sí nǹkan tó wà nínú movie. Ibi tẹ́ ẹ dé lénìí pẹ̀lú no skill náà ni àti òbò tẹ́ ẹ gbélẹ̀ náà lẹ́ máa fi débi tẹ́ ẹ dé lénìí. Àǹtí Laide, you are not even in the position to judge any child. Tí Nigeria government bá ṣe nǹkan tó yẹ kán ṣe ní Nàìjíríà, tí Nàìjíríà náà dàbí ìlú òyìnbó, ṣé àwọn ọmọ Nàìjíríà máa sá káàkiri ni? Ẹ tí jókòó, ṣé bí you are special adviser to the governor of Osun State, Adeleke, ẹ ṣe jókòó kẹ́ bá sọ. Pátí lẹ̀ ń lọ tẹ́yìn ya fọ́tò kiri. Ṣé ọmọ yín ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ látijọ́ tẹ́ ti bí? Mo mọ̀ pé àwọn ọmọ yín yẹn golden spoon lẹ fi bí wọn, Amẹ́ríkà lẹ bí wọn sí. Látijọ́ tẹ́ ti bí àwọn ọmọ yín yẹn, ṣé wọ́n ṣe ọmọ ọ̀dọ̀ rí? Let's call a spade a spade. Kì í ṣe gbogbo ala ní opportunity láti dé ìlú yìí, ó wu Ọlọ́run ọba la fi débi tá a wà lénìí. Ìyẹn wá sọ pé ká gbàgbé ibi tá a ti ń bọ̀. Àwọn ọmọ wa ò mọ gbogbo nǹkan tó ojú wa rí náà ká tó débi. Ìyẹn wá sọ pé òkè o, a ti wá débí nìyẹn, a ti wá gbàgbé ibi tá a ti ń bọ̀. Iṣẹ́ kan ò dá, iṣẹ́ kan ò dá. Èèyàn tó ń ṣiṣẹ́ yẹn kì í ṣe pé ó wù náà láti ṣe. Gbogbo wa ló ń wà ká jókòó sílé, ká má ṣe anything. Káwa náà dàbí celebrity, kó máa mówó wá, kó máa kó wá fún influencer. Mo tẹ̀ máa sọ pé àwọn tó ń ṣe influencer yẹn kì í ṣe celebrity ti lówó. Tó bá yẹ pé èèyàn focus on normal commoners, ẹ fẹ́ ṣe toothpaste, ẹ fẹ́ ṣe maggi, ẹ fẹ́ ṣe gbogbo ẹ̀, commoners náà lẹ́ ń sọ dèèyàn. A máa grow. Ara nǹkan tí very dark man sọ nìyẹn. Wípé giving back to the society, we will be growing. Ẹ wo Gino Maggi pẹ̀lú gbogbo owó tí kíní ti ní. Mi ò sọ pé ẹ má get me wrong o, à ń ṣàpèjúwe nítorí nǹkan tá àǹtí Láìdé ló equalize báyà. Nǹkan tó sọ náà làwa náà fẹ́ capitalize lórí. Okay, irú Gino tó jẹ́ pé Hilda ti ní owó, Hilda nìkan náà lò. Irú àwọn ọmọ Shagala tó bá mú kan nínú wọn tó fi ṣe ambassador, tó ń fún lówó, tó ń fún mọ́tò, tó ń fún gbogbo ẹ̀. Ṣebí ọmọ yẹn náà máa start business àbí kó bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú láìpẹ́, kò ní ìdá tí lọ ṣọmọ ọ̀dọ̀. Ẹ rí logic yẹn. Bọ̀ ẹ̀yin celebrity náà ni ambassadorship ẹ̀yin náà máa pè, eléyìí ẹ̀yin náà máa pè, gbogbo ẹ̀yin náà ń gbé fún. There is no room for Nigerian youth to grow. What do you expect them to eat? Tí wọ́n bá lọ ṣọmọ ọ̀dọ̀. Owó nǹkan tó ń pa mẹ́yẹn náà náà fún àwọn òbí wọn tó wà nílé o. Ṣé mọ̀ ṣá, òbí àbúrò gbogbo family wọn. Nǹkan tó ń pa every month yẹn náà fún. Kì í ṣe pé ó dùn mọ́ wọn nú láti máa jẹ́ kó máa sítọ́ sí wọn lára. Situation country tó ti wá ló fà. I think you understand this one, but you are trying to be like, ẹ má lọ síbí o. Tó bá sọ pé kéèyàn má lọ síbí kan, tébí dẹ̀ ń pa ènìyàn, wọ́n ní tébí bá pa obìnrin, ó máa mú òrùka tọkọ fún, ó máa lọ tà á fi oúnjẹ jẹ. You are in America, you are claiming that àwọn wo ló ń ṣe Shagala. Just imagine, méjèèjì tí ò jọra. Ṣé ẹ̀yin ti hustle street rí ni? Ẹ̀yin mọye tó ń ta bag of rice lọ́jà ni àǹtí kìíní. Ṣé gbogbo ẹ̀ náà ń gbé fún yín? Àti hamper àti bag of rice, wọ́n kàn wá deliver fún yín torí pé you are a celebrity. These are kids that are supposed to be celebrated. Everywhere you see, is there a country in this world tẹ́ ẹ̀ ní rí Nigerian? Ọjọ́ tí mo lọ Qatar yẹn, I was shocked the way I see Nigerians. Kì í ṣe pé blacks o, mo ní Nigerians tó ń sọ Yorùbá lẹ́nu báyìí, mo ní ṣe ló dàbí Èkó ni. Is there a country tó ò ní rí Nigeria tó ń, tó ń ṣiṣẹ́, tó ń hustle? Tí ìlú wa bá dáa ni, ẹ̀yin ilẹ̀ rèé, ẹ̀yin náà náà gbé síbẹ̀, òṣèlú náà níyìn náà. Kí ló dé tí Nàìjíríà ò ṣe dáa? Láti sọ pé special adviser to the governor, ó yẹ kó mú àwọn ọmọ Shagala yẹn kó wọ́n fi ṣe ìkànnì wọn ṣe special adviser to the governor, so that àwọn ọmọ yẹn á lè relate pé kí ni àwọn yẹn ń feel over there. Báwo la ṣe fẹ́ solve problem àwọn yẹn over there? Iṣẹ́ wo la fẹ́ provide fún wọn over here? Èló lẹ́ ń gbà over there? Ẹ jẹ́ a máa fún yín ní bóyá half of that money, kẹ́ má bàa lọ síbẹ̀ mọ́. Gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nìyí o. Tẹ́ bá ti lè lọ sọ́dọ̀ Adeleke, tẹ́ ti ṣe party, tẹ́ ti ya fọ́tò, ẹ gbọ́nà Amẹ́ríkà lọ níbi táwọn ọmọ yín wà, ẹ wá máa wíwèkúwè lórí street. Ṣé kò lóye tó ń sọ fún yín as special adviser to the governor?
ṣé oye tó ń sọ fún yín oye tó ń sọ fún yín fún bí per month owó táwọn ọmọ yẹn ń gbà per year ni. àǹtí Láìdé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe o wọn ò ní kẹ́ máa advice I understand where you are coming from but okay tẹ́ bá sọ pé kéèyàn máa ṣe nǹkan mọ́ kí ni system tó ti wà ńlẹ̀ táwọn ọmọ yẹn máa sọ pé okay wọ́n sọ pé ká má ṣe lè mọ ẹja kúrò ńbẹ̀ ẹja wá ṣe nǹkan báyìí there is nothing. ẹ wò wá tí very dark man káwọn ọmọ kan wá láti ṣé Libya náà nígbà yẹn náà tó ń sọ pé aṣẹ́wó náà ṣe tó ń gbé wọn padà wá sí nílé ẹ jọ àwọn ọmọ yẹn náà tún àwọn náà ló tún jà pé kí lẹ fẹ́ ká ṣe. There is no job àwọn graduate ò ríṣẹ́ àwọn kìíní gan ò ríṣẹ́ tó bá tiẹ̀ tajà gan nǹkan Ọlọ́run ló ń gbàdúrà èèyàn. It doesn't make any sense. Kò lórúkọ méjì kò dánú nǹkan tí ò dá kò dá ló ń jẹ́. Wọ́n ní mò ń sọ pé inú àwọn Shagala girls instead of criticizing them why don't you Aunty Laide take one of them or create a group. I mean nílùú yìí there's something about this country that I love so much. We don't have that at home. For everything tó bá ń ṣe there is a group tó máa ní kó lọ join. Tó bá ń jẹ́ smoker ni ẹ ò fẹ́ quit. Tó bá yẹ pé kinní kan ọmọ ẹ ti kú rí tó bá yẹ pé nǹkan kan ṣe there are so many groups to help people balance. Ibẹ̀ láti máa connect but we don't have groups. Tẹ́yìn bá dìde lé ni pé àwọn ọmọ tó ń ṣe Shagala ìyà tó ń jẹ wọ́n ti pọ̀ jù. Ó yá mo create group inú group yìí o ẹ máa fi experience yín síbẹ̀ o a máa raise owó fún yín o bọ́ ẹ̀ ní lè ṣe yẹn. Òun ni mò ń sọ pé ipa tó láti lọ́dọ̀ tó fi yín joyè wọ́n fi yín joyè àwòdì ẹ̀ lè gbádìyẹ ṣebí you are supposed to be a good example for the youth. What have you used that office post? What have you used it to do? Àfi filter àti make up kẹ́ ya gèlè kẹ́ tẹ́ gèlè kẹ́ sọ pé I'm with the governor today I'm with the senator tomorrow I'm with the president tomorrow. Nǹkan tẹ́yìn jẹ àwọn ọmọ yẹn ò lè jẹ ohun tẹ́yìn sùn àwọn ọmọ yẹn ò lè sùn náà kì í ṣe àwọn ọmọ nìkan àwọn òbí wọn gan ò lè sùn. So Aunty Laide advice mo fẹ́ ní fún yín ni you deserve all the dragging they are giving to you on social media. I swear you deserve it. You deserve everything tójú yín bá rí lórí social media I will not even lie to you. Ó yẹ kán wọ́ yín jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀yin náà wà lára àwọn òṣèlú tó ń bàlù jẹ́ òṣèlú yín o a lè sọ pé ipa ẹyọ kan tẹ kó ní except your children tẹ ti mú lọ lóyìnbó ọmọ èèyàn mélòó lẹ ti create foundation pé mo fẹ́ bá máa ọmọdé wá sílùú mo fẹ́ bá máa wọn ilé wá sílùú tẹ bá mú kan nú ẹ̀ a ti mọ̀ pé kan ti kúrò lára Shagala nìyẹn téèyàn míì náà mú kan ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ problem ti ń solve díẹ̀díẹ̀. Ká tó mọ̀ nǹkan exactly ẹ fẹ́ kọ́ ṣọmọ ọ̀dọ̀ ó ní mo ti sọ solution lẹ́yẹ ṣé rí let us refrain from criticizing people. Let's look for solution instead of criticizing them. Look for the solution. Ẹ sọ̀rọ̀ ń sìn báyìí critics ló pọ̀ jù náà ọ̀rọ̀ yín bí ń ṣe pé ẹ mọ̀ bí Naija yẹn ṣe rí o ẹ mọ̀ bí Naija ṣe rí o bí ń ṣe pé ẹ mọ̀ pé nǹkan ò rọgbọ o torí ẹ lè ṣe káwọn ọmọ yín travel o ẹ mọ̀ bí Naija ṣe rí o. Okay, what is the way out? When you made that video at the same time ẹ̀yin ọmọ Shagala o this is one thing tí mo ti set up fún yín o kò ní ìdíkẹ́ ẹ lọ́mọ o ẹ máa gbowó lóṣooṣù o tẹ́ ẹ̀ bá ríṣẹ́ ẹ máa gbowó ẹ lè lọ dá bísínẹ́sì ilẹ̀ oye báyìí la máa fún yín lóṣooṣù àfọ̀kù nǹkan tẹ́ ẹ̀ ń gbà mẹ́yẹn la máa fún yín ṣé mọ̀ pé kò ní sí dragging but you come out to ṣẹ́nu ṣàkàṣàkàṣàkà sáwọn ọmọ ọlọ́mọ to their hard earned work. Ṣé ó wù wọ́n kọ́ máa kó gbẹ̀ ni ṣé ó wù wọ́n kọ́ máa nulẹ̀ ni ṣé ó wù wọ́n kọ́ máa fọṣọ ni kọ́ máa jí 2 AM kọ́ máa tọ́jú ọmọ ni kò wù anybody now kò wù anybody. So tó bá mọ̀ pé o ò lè wọ́n ní o ò lè rù o ò dẹ̀ jẹ́ kẹ́lẹ́rù ò rù iṣẹ́ tẹ̀yìn ò lè ṣe táwọn ọmọ yín ò lè ṣe àwọn tó wá ń ṣe ẹ wá ń criticize wọn kò make sense now. So nǹkan tí mo máa sọ fún yín Aunty Laide ni pé go back to the governor tó fi ẹ́ joyè àwòdì tó lè gbàdìyẹ lọ bá wọn kó lọ sọ pé àwọn ọmọ wa wà nílùú òyìnbó wọ́n ṣe Shagala o ẹ lọ pè wọ́n o ẹ fi wọ́n sórí payroll o ẹ fún wọn lówó ẹ já ara tíkẹ́ẹ̀tì padà wá sílé o ẹ já dá bísínẹ́sì fún wọn ẹ já fẹ́ wọn sí ẹnu ìkọ́ṣẹ́ o ẹ já máa fún wọn lówó lóṣooṣù ẹ já pé gbogbo wọn padà wá ìyà ń jẹ wọ́n ń ta o you will not do that o àti rí ẹ pẹ̀lú Tinubu o tender any proposal o ní platform tó fi lè máa raise awareness fáwọn tó ń ṣe Shagala pé ẹ jẹ́ adáwó fún wọn eléyìí ti délé ní ẹ jẹ́ adáwó fún tó bá rí pé ẹ ń support wọn náà àwọn náà máa mọ̀ pé kinní
wọ́n ní òòṣà tó bá lè gbè mí ṣe mí bó ṣe bá mi ilé ayé ṣe rí nìyẹn. There is no support, there is nothing. Àwa mọ àwọn èèyàn tá à ń ràn lọ́wọ́ ń lu yìí. Tẹ́ bá rí Nigerians mi ẹ máa wò tẹ́ bá ti rójú ẹ̀ báyìí tí máa mọ̀ pé it's going through a lot. O kò ní ìdàtí sọ fún ẹ pé it's going through ìlú ìtẹ̀ ẹ̀jẹ̀ bí kan tó yẹ pé if you are going through a lot it's written all over your face. Àwa máa dúró èèyàn tá máa pàdé kò tiẹ̀ ní ìdí kó sọ̀rọ̀ a dẹ̀ máa fún ó yá gbà at least ìyẹn náà tún assist ẹ. Ọkọ mi ò tẹ̀ kí ń sọ̀rọ̀ tó bá ti rí ẹ báyìí á ti mọ̀ pé money problem. Bíìlì kan ó lè jẹ́ bíìlì kan nínú gbogbo bíìlì ẹ ló máa ṣékè báyìí bíìlì ẹyọ kan gbogbo life ẹ̀ dẹ̀ máa change bẹ́ẹ̀ ni pé ò ṣiṣẹ́ bí pé ò ṣiṣẹ́ rárá throughout that month. Ọkọ mi akọ́ sọ pé kí ni nǹkan báyìí ó yá gbà ọkọ ẹ̀ máa tún balẹ̀ wà tún lè fọkàn balẹ̀ tún lọ continue iṣẹ́ ẹ̀. So a lot of people are going through a lot. If you know that you want to support. If you cannot support, get the fuck. Padà lọ síbi tó ti ń dó ẹ. If you cannot support these girls, get the fuck. Padà lọ síbi tó ti ń bu ẹ mọ́lẹ̀. Torí ẹ̀yin náà lẹ tẹ́lẹ̀ tó fi gbé pò fún yín. Ẹ má jẹ́ ń bojú yín jẹ́ o. Ẹ jẹ́ mo ti fi ilẹ̀ fáwọn ọmọ Shagala ilé tó ń ṣe fún yín yẹn is more than enough. Òbò lẹ tẹ́lẹ̀ tẹ́ fi jẹ social media. Ṣé iṣó tọ́ sí yín ni náà? Kò tọ́ sí yín náà. Àwọn ọmọ yẹn gangan ló yẹ kó fi ṣe special adviser. Àwọn ọmọ tó ń go through ẹ̀. Wọ́n ní mo sọ pé we prioritize all these stupid celebrities that wọ́n ti lówó ebi ò pa wọ́n o. Than all the normal commoners. Tó bá yẹ pé ọmọ Shagala kan náà mú náà fi jẹ special adviser to the governor. Ṣé kò ní mọ nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ fèsì ń bẹ́? Wọ́n fi yín do ìyàwó dì ẹ̀ lè gbádìyẹ. Ẹ ń sọ pé ẹ lè ṣe ọmọ ọ̀dọ̀ Nàìjíríà. Wọ́n lọ sí tọ́ sí yín lára. Ṣé Nàìjíríà lẹ́yìn wá yẹn àbí Nàìjíríà làwọn ọmọ yín wà? Àwọn ọmọ yín ò ṣọmọ ọ̀dọ̀ still náà wọ́n sí inú Nàìjíríà. Ẹ wò ẹ̀yin náà lẹ́ ń celebrate wọn náà ló mọ̀ nǹkan tó ń celebrate lára wọn. Most of them they are just useless people that got opportunity. Odò tó bá ṣàn tó bá gbàgbé orísun ó máa gbẹ ni. Ṣé mọ̀ pé bàbá yín ló ṣe fíìmù ẹ̀yin ò understand the struggle rẹ̀ náà wá rún yín mọ́ ní fíìmù náà influence bàbá yín náà ni àwọn ọmọ yín náà wọ́n ti rún wọn mọ́. So you cannot discredit the hard work that people are doing. People are working hard. Security, Shagala, a lot of things. Oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń ṣe mẹ́ẹ̀. Ìjókòó síbẹ̀ yẹn. Ẹ̀lẹ́ báwọn ọmọ yẹn kan ṣe délùú Arab kan ṣe mọ́ ni. Gbẹ́wò ilẹ̀ bàbá wọn àbí gbogbo nǹkan tó ní náà tà. You don't know the struggle. And you are not ready to help. So stop complaining. If you know the struggle and you are ready to help, then you can complain. But if you don't know the struggle and you are not ready to help, gbogbo nǹkan tó bá sọ is irrelevant. Gbogbo nǹkan tó bá sọ kò mọ́pọlọ wá ìwọ náà gbé kó gbé yẹ̀wò wá rí pé kò bá sí sẹ́ǹsì nínú nǹkan tó sọ yìí. So nígbà tó ti wá sọ̀rọ̀ sí ṣé ká máa sá lọ ni. Ó yẹ kó tún jáde kó sọ pé ẹ̀yin èèyàn lẹ́yìn fídíò tí mo ṣe yẹn ẹ má bínú bó ṣe rí lára mi nìyẹn. This is what I have put down láti máa support ẹ̀yin ọmọ Shagala. Ẹ wá apply sí bíbáyìí àwọn máa fún yín nǹkan every month to help you. Bóyá owó pad ni o, bóyá owó eléyìí ni o, bóyá just little change ni o. Tó bá yẹ kó 10,000 ló ń pín fún wọn gan ara ẹ̀ náà ní every month. What are you doing? Nothing. Àbí kó tiẹ̀ tún sọ pé òkè èèyàn kan ló yín o tẹ wà ní Arab yẹn mo máa wá sílùú yìí o ó yá ẹ lọ apply o tó bá ní qualification báyìí opportunity wà. There is no single opportunity tára wọn nìkan náà mọ̀ o. That is why I use mi ò fọ́ fún àwọn celebrity yẹn wèrè ló pọ̀ jù láàrin wọn. Tára wọn nìkan náà mọ̀. Ẹ wo Benue bó ṣe ń bọ̀ Benue. Ẹ wo Two-Face ó lọ ń ká mọ́bìnrin ní ìlú ẹ̀. Ẹ wo Benue bó ṣe ń bọ̀ Two-Face lọ ń ká mọ́bìnrin ní. Ẹ wo bí Very Dark Man ṣe jáde ṣé celebrity ni Very Dark Man. Ẹ wo bí Two-Face ṣe ẹ wo gbogbo wọn bó ṣe wà quiet and silent. Ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ celebrate lára wọn. Most of them ọgbà ni wọn gbà nǹkan kan. So nǹkan tẹ́mi wọn sọ ni Aunty Laide Bakare, welcome to social media. The caller is a buyer. You should have just keep your mouth shut. That is it. The same way Nigerian government are keeping their mouth shut and they are paying you off to keep your mouth shut. So lè máa jẹ́ ń bí kó máa jẹ́ ń lé orò kó máa jẹ́ ń lé egúngún. O ti gbowó láti bà tàwọn Nigerians jẹ́. So stay there. We know our people when we see them. You are not part of them. We know the celebrities that assist people behind the closed door. Let me leave their name. Folúkẹ́ Dáramọ́lá, Bíọ́lá Kìnìkan, Fẹ́mi Adébáyọ̀ gan, Ọdúnládé gan.
tẹ bá rí adúrú nǹkan tó Ọdúnládé ń ṣe tí ò gbé wá sí public àmọ́ ọmọ iye ọmọ tó ń rán lọ sí school Ọdúnládé bó ṣe wà yẹn nílùú ẹ̀ àìmọye ọmọ tó ń rán lọ sí school I swear ó ṣọ́ọ̀kì mi ni even Kúnlé afford gan a rí gbogbo nǹkan táwọn ẹgbẹ́ yín ṣe kí lẹ́yìn fi ipò tẹ àwọn yẹn ò tún nípò ẹ̀yin tẹ́ tún jẹ social adviser àárín nǹkan kan ẹ kó sí lọ ẹ̀yin èèyàn kò jẹ́ bó ṣe jẹ́ ẹjẹ́ àmàlọ́ God bless you everybody have a wonderful day.